Ẹ káàbọ̀ padà. Nínú fídíò yìí, màá máa bẹ̀rẹ̀ ẹ̀kọ́ mìíràn tí à ń pè ní logical reasoning. Nínú fídíò yìí bákan náà, màá dẹ̀ máa ṣàlàyé ohun tí à ń pè ní logic àti propositions. Tó bá jẹ́ pé nítòótọ́ lo fẹ́ mọ̀ nípa mathematics, mò ń rọ̀ ọ́ láti wo àwọn fídíò mi, àwọn eléyìí tí mo ti ṣe sẹ́yìn, kó o dẹ̀ subscribe sí orí ìkànnì mi, kó o tẹ kíní aláago tí ó máa sọ fún ọ pé mo tún ti ṣe fídíò tuntun. Kí ni à ń pè ní logic? Tá a bá ní logic, òun náà ni ẹ̀kọ́ tí máa ń sọ fún wa bí àwọn èèyàn ṣe máa ń ronú. Ohun tó máa ń sọ fún wa báwọn èèyàn ṣe máa ń ronú, tàbí ká pè ní báwọn èèyàn ṣe máa ń rorí. Orí logic yìí, ẹni kọ́kọ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀, òun náà ni ọ̀jọ̀gbọ́n ìlú Greek kan tí à ń pè ní Aristotle. Ṣùgbọ́n nínú àwọn eléyìí tóun kọ́kọ́ ṣàgbéyẹ̀wò rẹ̀, òun là ń pè ní traditional logic. Irúfẹ́ logic tí a ó máa ṣe nínú ẹ̀kọ́ yìí àtàwọn eléyìí tí ó tẹ̀lé, òun náà ni a máa pè ní mathematical logic. Mathematical logic. Kí ni à ń pè ní mathematical logic? Òun náà ni kíni o? Òun náà ni gbólóhùn kan tó jẹ́ pé ó lè jẹ́ òótọ́ àbí irọ́. Gbólóhùn kan tó lè jẹ́ pé kíni o? Tó lè jẹ́ òótọ́ tàbí irọ́. Òun náà ni pé kíni o? Ó lè jẹ́ true tí a mọ̀ sí òótọ́, tàbí kíni o? Tàbí false tàbí irọ́, ṣùgbọ́n kò gbọdọ̀ ṣe kíni o? Kò gbọdọ̀ jẹ́ méjèèjì. Ó rí i pé Yorùbá náà wọ́n ní kíni o? Tó bá jẹ́ ọ̀sáká, kó jẹ́ ọ̀sáká. Tó bá dẹ̀ sì jẹ́ òsoko, kó jẹ́ òsoko. Ọ̀sàkà-òsoko kò ṣe kíni o? Kò dáa. A já sí pé tá a bá ní mathematical logic eléyìí tá a máa ṣàgbéyẹ̀wò nínú fídíò yìí àti eléyìí tí ó tẹ̀lé, òun náà ni pé gbólóhùn kan tó jẹ́ pé ó jẹ́ òótọ́ tàbí ṣe kíni o? Tàbí ó jẹ́ irọ́. Ó rí i pé gbólóhùn wá pé oríṣiríṣi. Ṣó ti yé wa báhun? Bóyá tí n bá sọ pé wá jẹun, ó rí i pé gbólóhùn kan ni tí n bá ní ìlú Ìbàdàn, òun ni ìpínlẹ̀ kíni o? Ó jẹ́ olú-ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́, ó rí i pé gbólóhùn kan lòun náà. Tí n bá ní 2 ó kéré sí 5, gbólóhùn kan ni. Ó rí i pé tó bá wo gbólóhùn alákọ̀ọ́kọ́, wá jẹun, a lè pè òun ní proposition. Ṣó ti yé wa báhun? Kí là ń pè ní proposition? Proposition ni kíni o? Gbólóhùn kan tó jẹ́ pé ó lè jẹ́ kíni o? Ó lè jẹ́ òótọ́ tàbí irọ́. Ṣó ti yé wa báhun? Tó lè jẹ́ pé kíni? Tó lè jẹ́ òótọ́ tàbí irọ́, ṣùgbọ́n kò gbọdọ̀ ṣe kíni? Kò gbọdọ̀ jẹ́ méjèèjì. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa pé wá jẹun, ó rí i pé gbólóhùn ni ṣùgbọ́n kì í ṣe proposition. Ṣùgbọ́n tí n bá ní Ìbàdàn ló jẹ́ olú-ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́, a já sí pé proposition ni. Gbólóhùn kan lòun náà ṣùgbọ́n proposition ni, torí a lè ṣe kíni? A lè mọ̀ bóyá òótọ́ ni àbí irọ́. Ó rí i pé tóótọ́ dẹ̀ sì ni kíni? Òótọ́ ló já sí. Tàbí 2 kéré sí 5, ó rí i pé gbólóhùn kan ni, kódà proposition kan lòun náà, torí kíni o? Nítòótọ́ 2 ṣe kíni o? 2 kéré sí 5. Ó wá rí òtítọ́ gbólóhùn kan tàbí irọ́ gbólóhùn kan, òun là ń pè ní kíni o? Òun là ń pè ní truth value. Ṣó ti yé? Tó bá ní gbólóhùn kan jẹ́ òótọ́, a já sí pé truth value rẹ̀ yóò máa jẹ́ kíni o? Yóò máa jẹ́ true. Yóò máa jẹ́ true, eléyìí tá a máa ń kọ gẹ́gẹ́ bí T. Ṣó ti yé wa? Gẹ́gẹ́ bí àpẹẹrẹ pé Ìbàdàn olú-ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ni pé Ìbàdàn is the capital city of Ọ̀yọ́ state. Sọ pé true ni, a já sí pé kíni o? Truth value rẹ̀ òun yóò máa jẹ́ kíni? Yóò máa jẹ́ T. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tí n bá ní wá jẹun, ó rí i pé kì í ṣe kíni o? Kì í ṣe proposition o. Gbólóhùn ni ṣùgbọ́n kì í ṣe proposition. A já sí pé kíni o? Truth value tiẹ̀, nígbà ó jẹ́ pé ó ti já sí irọ́, òun ó máa jẹ́ kíni o? Òun ó máa jẹ́ F. Òun ó máa jẹ́ F. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, jẹ́ n fún wa ní àpẹẹrẹ proposition. Example. Ìbàdàn is the capital city of Ọ̀yọ́ state. Ó rí i pé kíni truth value rẹ̀ ó jẹ́?
ó rí pé tí ni kódà proposition ni torí ó jẹ́ kí ni o so torí jẹ́ òótọ́ torí pé ó jẹ́ òótọ́. Óyá bóo ni tí n bá ní 1 + 1 = 5 ó rí pé gbólóhùn kan ni ṣùgbọ́n sóòótọ́ ni àbírọ́ ó rí pé irọ́ ni o proposition tún lòun náà tó ti yé báyẹn so ṣùgbọ́n truth value rẹ̀ ó máa jẹ́ kí ni yóò máa jẹ́ false torí irọ́ ni irọ́ lásán ni irọ́ lásán ni o. So o wá rí àpẹẹrẹ tí mo fún wa lókè yìí àpẹẹrẹ alákọ̀ọ́kọ́ ni àti ẹlẹ́ẹ̀kejì òun la máa pè ní kí ni o closed sentences tó ti yé báyẹn òun là ń pè ní closed sentences so a já sí pé closed sentences ni pé tó bá jẹ́ pé a ti mọ nǹkan pa bóyá lórí irọ́ tàbí kí ni o lórí òótọ́ òun là ń pè ní closed sentences. O rí àpẹẹrẹ kẹta gẹ́gẹ́ bí ẹ̀wẹ̀ tí n bá ní the well is shallow so well is shallow pé kànga náà ṣe kí ni o kànga náà ó fún so ti yé wa báyẹn ó rí pé ṣé kí ni ṣé proposition leléyìí sọ pa lè mọ̀ bóyá òótọ́ ni àbírọ́ ni a já sí pé kì í ṣe kí ni o kì í ṣe proposition irú àwọn eléyìí la máa pè ní kí ni o open sentence open sentence a já sí pé àti ṣe kí ni àti mọ̀ pa ìgbà tá a ti mọ̀ bóyá kí ni o bóyá òótọ́ ni àbí irọ́ ni. Ǹjẹ́ tí eléyìí bá yé wa lọ́ mọ̀ o pé tá a bá ní gbólóhùn so gbólóhùn tó bá jẹ́ wípé ó wá ní ìbéèrè so tàbí láláriwo tàbí nípàṣẹ tí a mọ̀ sí command so tàbí tá a tiẹ̀ kàn ń sọ̀rọ̀ tó jẹ́ pé gbólóhùn kan ni tó jẹ́ pé kó lè túmọ̀ sí irọ́ tàbí òótọ́ a ní máa pe eléyìí ní kí ni o a ní máa pe eléyìí ní proposition gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí mo fún wa ó rí i pé tí n bá ní wá jẹun sọ pé mo ṣe kí ni mò ń pèpè ìpè nu so ti kí lorúkọ rẹ sọ mọ̀ pé béèrè nu gbẹ́nu ẹ sọ́hùn ó rí i pé àṣe kí ni o ìpaniláṣẹ ni gbogbo àwọn yìí ó rí i pé a lè sọ pé ó jẹ́ òótọ́ àbírọ́ ìgbà tá a ti lè sọ pé ó jẹ́ òótọ́ àbírọ́ wọn a já sí pé kí ni o wọn ò kí ń ṣe proposition. Ǹjẹ́ tí eléyìí bá yé wa jẹ́ fún wa ní àwọn àpẹẹrẹ example which of the following sentences is a proposition èwo nínú àwọn tí ń bọ̀ yìí òun là ń pè ní kí ni o òun ni proposition. Number 1 Nigeria is the most populous black nation pé Nàìjíríà ni kí ni ó jẹ́ orílẹ̀-èdè tó ní àwọn aláwọ̀ dúdú jùlọ ṣé proposition ni àbí proposition kọ́ proposition ni o kódà so òótọ́ ni pẹ̀lú so ti yé báhun so proposition so ti yé proposition so in tó fi mọ̀ proposition ni pé a já sí pé tí wọ́n bá ti mọ nǹkan pa lórí irọ́ àbí lórí òdodo so proposition ni o. Ẹlẹ́ẹ̀kejì tí n bá ní go away máa lọ ó rí i pé ìpaniláṣẹ ni so lè túmọ̀ sí òótọ́ àbí irọ́ a já sí pé eléyìí ò ní jẹ́ kí ni o eléyìí ṣe kí ni not proposition tàbí kí n sọ pé ẹ káàbọ̀ welcome ó rí i pé òun náà ṣe kí ni kì í ṣe proposition. Bó wá ni tí n bá ní irúfẹ́ báyìí ńkọ́ ó rí i pé tí mo kọ òun pé natural number pé is a subset of what integer ó rí i pé kí ni o òótọ́ ni o so tí n bá ti lè mọ nǹkan kan pa gbólóhùn kan tí n bá lè mọ̀ ọ́ pa bóyá lórí irọ́ àbí lórí òdodo a já sí pé gbólóhùn náà yóò máa jẹ́ kí ni o yóò máa jẹ́ proposition. Ǹjẹ́ tí eléyìí bá yé wa a já sí pé a lè mú un lákòótán wípé kí ni o gbogbo proposition kan gbogbo proposition pátá gbólóhùn ni o so all propositions are statement gbogbo proposition pátá statement ni o ṣùgbọ́n kì í pé gbogbo gbólóhùn òun ni proposition ṣé irọ́ ni ó rí i pé tòótọ́ ni but not all statement are what are proposition so tí ó rí i pé tó bá wà lákọ̀ọ́kọ́ yìí proposition ni ẹlẹ́ẹ̀kejì kì í ṣe proposition ṣùgbọ́n gbólóhùn làwọn náà so
ibi eléyìí ni màá ti mọ dúró. Nínú fídíò tó ń bọ̀ màá mọ ṣàlàyé àwọn ọ̀nà tí statement pín sí àti bó ṣe lè mọ lò wọ́n. So ìjẹ́ tí eléyìí bá yé wa mò ń rọ̀ láti like láti dẹ̀ sì subscribe sí orí ìkànnì mi pẹ̀lú títí máa fi mọ pàdé rẹ nínú fídíò tó ń bọ̀. O ṣeun.